So Nàìjíríà ṣe ń rí ṣe ń ríran o ní gbogbo nǹkan tí mò ń sọ ààbò wà gbogbo ẹ̀ wà wọn ń jíyàn gbé o inú Ghana ń bí kò sí pé wọ́n ń jíyàn gbé kò sí pé wọ́n ń ṣe nǹkan kan ibi tá a wà yìí lásán ọ̀kadà tó máa gbé awọ bíbá yìí lásán ọkàn wọn máa ń balẹ̀ wọn ò ń wò bóyá pé ọmọ Nàìjíríà lélẹ̀ ó fẹ́ jíyàn gbé but wọ́n mọ̀ pé àwa Nàìjíríà pa àwa desperate but wọ́n yìí tún fọkàn kan wọ́n tún fi ń nífẹ̀ẹ́ wa ẹ wòran Ghana níbí báyìí o Ghana níbí báyìí o kò sí wàhálà peace wà kò sí jà tí mo ti rí èèyàn tó ti bára wọn jà báyìí pé wọ́n bá wọn jà pé gbàgbé ọ̀nà jìn díẹ̀ o tó ti bára wọn jà ọ̀nà jìn o àwọn rèé o kò sí wàhálà kódà gan security ó wà lọ́tùn lósì bóyá jẹ́ pé inú site tí mo wà yìí tó jẹ́ pé ó dàbí pé inú igbó tẹ̀ ń wò tó jẹ́ pé gbogbo ẹ̀ ò rí kankan ẹ̀rẹ́ ní ti yàtọ̀ sínú ilé inú ilé yóò kì í ṣe generator kò dẹ̀ ń ṣe solar kò ń ṣe anything iná ìjọba ni débi omi débi everything peace wà ọkàn balẹ̀ láti dúró síta kò sígbà tí mo kì í jáde láti ṣe nǹkan tó wù mí mo ṣe wà yìí ìṣèlú bàbá mi o ẹ wòran inú Ghana ni mo wà ń bí báyìí o ẹ̀yin Nàìjíríà kí ló dé ẹ wo ìgbà wo ni ẹ wo Ghana tó ń sábà bá wa ní Nàìjíríà tẹ́lẹ̀ ẹ wá wòran ó dẹ̀ tí wọ́n á di pé àti ẹ̀fẹ́ wọ inú bọ́dà gan sẹ́ẹ̀ kó tó bá ti ń gbọ́ pé Nàìjíríà gan tá a bá ṣọ́ra tó yẹ pé ẹ̀mọ yẹn nǹkan ẹ ò lè wọlé sí Ghana ẹ wòran ṣé ẹ̀ ń ríran wò ṣé ẹ̀ ń ríran wò òun rè gbogbo ẹ wò tẹ bá rí gbogbo ibi tí mo wà yìí ẹ rí bí àwọn ilé kan ló wà lọ́nkàn tó yẹ pé street light wà bọ̀ tẹ bá gbogbo tó kù dúdú lẹ́lẹ́lẹ́lẹ́ ni bọ̀ tó bá fẹ́ irú fàdé tó bá wo fàdé iwájú ọ̀dọ̀ mi yìí ibi tẹ́ ń wò tí wọn ò tiẹ̀ tí rúùfù tó yẹ pé wọ́n computer building tẹ́ wọn tí rúùfù rárá omi ti wà lẹ́gbẹ̀ẹ́ tó ti fi ń ṣiṣẹ́ omi ìjọba Nàìjíríà kí ló ń ṣẹlẹ̀ Nàìjíríà kí ló ń ṣẹlẹ̀ Ghana lélẹ̀ yìí jẹ́ kí ẹ wo bí Ghana ṣe ń bì tiwa a ní gbogbo nǹkan ju Ghana yìí lọ kí ló dé